Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù Iyemẹja. Iyemẹja látọwọ́ Yétúndé Barnaba, olólùfẹ́ yín tẹ fẹ́ràn láti máa wo sinimá ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ fi ń gbọ́ wá ò ní di. Gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù Iyemẹja tẹ́ ti wo 1 tẹ́ ń wá 2. Mo fẹ́ fi dá yín lójú pé ní kòpẹ́kòpẹ́ yìí 2 Iyemẹja máa jáde sórí ìkànnì Yétúndé Barnaba. Ibi tẹ́ ti wo 1 ibẹ̀ náà lẹ ti máa wo 2. Àwa kan máa já yín tán ní bó ṣe ń lọ lágbo òṣèré kẹ́ ẹ lè mọ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ má gbàgbé o láti subscribe sórí Iyewa Àwórì TV torí bíbáyìí láti máa gbé yín débẹ̀ gbogbo bó ṣe ń ṣẹlẹ̀ lágbo òṣèré. Kò ní bàjẹ́ fún wa o. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ fi ń gbọ́ wá kò ní di lágbo Ọlọ́run. Ibikíbi tẹ ti ń rówó tẹ fi ń ṣe dátà tẹ fi ń wo sinimá Yorùbá lágbára Ọlọ́run, ọ̀run á máa fi ọ̀pọ̀ rọ́pò síbẹ̀ o. Ẹ wá jẹ́ ká sọ̀rọ̀ ká fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀. Báwo lẹ ṣe rí fíìmù Iyemẹja yìí sí? Iyemẹja yìí báwo, kí ni nǹkan tẹ lè sọ nípa sinimá yìí? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní comment section. Ẹ̀yin olólùfẹ́ Yétúndé Barnaba, gbogbo wa náà la mọ̀ pé iṣẹ́ tí Yétúndé Barnaba bá ṣe, iṣẹ́ yẹn iṣẹ́ tó máa ń dùn ni iṣẹ́ tí Yétúndé Barnaba máa ń yá, iṣẹ́ tó máa ń làmìlaka. Kí lẹ lè sọ lórí fíìmù yìí? Ọ̀pọ̀lọpọ̀ wa náà láti wo àwọn iṣẹ́ tí Yétúndé Barnaba ti gbé jáde sẹ́yìn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn fans Yétúndé Barnaba ti subscribe sórí Iyewa Àwórì TV. Kí ni nǹkan tẹ lè sọ nípa àwọn fíìmù tó ti gbé jáde sẹ́yìn? Lára àwọn fíìmù tó ti gbé jáde sẹ́yìn, báwo lẹ ṣe rí àwọn fíìmù yẹn sí? Kí lẹ lè sọ nípa ẹ̀? Torí gbogbo wa náà la mọ̀ pé story tí Yétúndé Barnaba bá kọ, story ni. Yétúndé Barnaba, ògo oníwọ̀kùn lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Yétúndé Barnaba, ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Yétúndé Barnaba lágbára Ọlọ́run, ògo tí yín náà ò ní wọ̀kùn, ògo àwọn ọmọ yín ò ní wọ̀kùn. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù yìí. Ẹ má gbàgbé o láti sọ.